rí ìjọba rice Nàìjíríà ẹ gbà mí o nísàlẹ̀ kókò àwọn community ló pè mí á ní àwọn aláǹfààní àwọn òfẹ́fẹ́ ṣe nísàlẹ̀ kókò ebi ìbá sì fi ìṣẹ̀ṣe kalẹ̀ àwọn wà sún lèmi níná mo sì lọlé ọdún wọ́n sọ tán ni mo lọlé ọdún lọ ṣèṣẹ̀ṣe nílùú mi ní í ṣe ńlẹ̀ yìí o ìlú mi ni mo ti ń sọdún mi mo mọ lọlé mà ní bàyọ eléyìí darí mà ní á pè mí lánàá pé létí ń jóná ó ti lọ ná sílé mi o. gbogbo alágbọ́n nǹkan tí ìyá ọlọ́ṣun sọ àmọ́ kí ni Muhammadu gan sọ ẹ ká lọ sí Sahih Buhari 2420 narrated by Abu Hurairah ló ń ṣàlàyé that the prophet said igbe Muhammadu òjíṣẹ́ Allah sọ pé no doubt kò sí iyèméjì ńbẹ̀ I intended to order somebody to pronounce the ikamo of the compulsory congregational prayer òun pinnu pé kéèyàn kan kó lọ pèrun and then igbe òun Muhammadu I would go to the houses of those who do not attend the prayer and burn their houses over them. Òun á dẹ̀ lọ sí ilé àwọn tí wọn wá kírun òun á sọ iná sí ilé wọn. Tá a bá sọ fún yín pé ẹ̀sìn Islam ẹ̀sìn ìtàjẹ̀sílẹ̀ ni ẹ̀sìn Islam ó wá láti wá ba ilẹ̀ Yorùbá jẹ́ ni ẹ̀sìn Islam ó wá láti wá ba gbogbo àṣà àti ìṣe wa jẹ́ tó jẹ́ àmì ìdánimọ̀ wa á bàjẹ́ tó bá bàjẹ́ tó wọ́n á gbé ti lárúbáwá lé wa lọ́wọ́ wọ́n wá sọ wá di ọmọ lárúbáwá wọ́n fún wa ní orúkọ lárúbáwá wọ́n fún wa ní èdè lárúbáwá wọ́n fún wa ní àṣà lárúbáwá wọ́n fún wa ní ààlà ilẹ̀ lárúbáwá wá gba Ọlọ́run Olódùmarè lẹ́nu wa tó bá ti wá pa kádàrá wa dà sí ti lárúbáwá àwọn ọmọ lárúbáwá sì máa wá ìkọ̀ọ̀kan èjèèjì wọ́n á máa pa wá díẹ̀díẹ̀ wọ́n á jù títí táwọn náà fi dé ipò olórí ọ̀nà táwọn Fúlàní fẹ́ lò láti fi gba ilẹ̀ wa lọ́wọ́ wa ni táwọn Fúlàní bá ti gbà àwọn ọmọ lárúbáwá sì máa wá àwọn náà sì máa wá ṣe the same thing táwọn Fúlàní ṣe yẹn àwọn náà sì máa wá ṣe tó o bá jẹ́ ọmọ Oòduà tó o jẹ́ ọmọ Yorùbá nítòótọ́ ó yẹ kó o mọ̀ pé Ọlọ́run Olódùmarè ò lè ever sọ wípé káwọn kan lọ máa pààyàn fún un kan lọ máa dáná sun ilé àwọn èèyàn torí pé wọn ò wá kírun torí pé wọn ò ṣe Islam ẹ má gbàgbé tá a bá tún lọ sínú Sahih Buhari 25 àti inú Quran Muhammadu sọ pé àṣẹ tí wọ́n pa òun ni pé kóun máa gbógun ti àwọn èèyàn kóun máa pa wọ́n títí tán fi máa sọ pé la ilaha illallah pé kò sí ṣìgìdì kan àyàfi ṣìgìdì Allah àti wípé Muhammadu Rasulullah òun Muhammadu òun dẹ̀ ni òjíṣẹ́ Allah tó bá wá jẹ́ ọmọ ọkọ nítòótọ́ wọ́n ní ààbò ọ̀rọ̀ ti tó fọmọlúàbí wàá ti mọ̀ pé kínní ẹ̀sìn Islam yìí kò kí ń ṣe ẹ̀sìn wàá ti mọ̀ pé ẹ̀sìn Islam yìí Allah yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú Ọlọ́run Olódùmarè wọ́n dálẹ̀ láti wá fi ba ayé wa jẹ́ ni Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè ọ̀tọ̀ ni Allah ọ̀tọ̀ ni Ọlọ́run Olódùmarè mo ti sọ lọ́pọ̀lọpọ̀ ọgbà máa dẹ̀ tún máa tẹnumọ́ wípé Allah local deity àwọn lárúbáwá ni èrè lásán ni kò lè sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó wà nínú Quran Muhammadu náà ló ń sọ ẹ wá worú Muhammadu yìí tó dáná sun lé àwọn èèyàn tó túmọ̀ sí pé ìwọ tó bá fẹ́ tẹ̀lé súnà ànábì ó ní láti dáná sun ilé àwọn èèyàn ẹ rí ṣe ra àwọn tó sun ilé ìyá lọ́ṣun yìí súnà ànábì ni wọ́n ṣe o torí pé nǹkan tí Muhammadu ṣe nígbà ayé ẹ̀ Muhammadu dáná sun lé Muhammadu dáná sun oko Muhammadu pààyàn Muhammadu bọ́mọ kékeré sùn Muhammadu bọ́kú sùn kí ni Muhammadu ò ṣe Muhammadu jalè ẹ̀yin ọmọ Oòduà gbogbo nǹkan tá à ń sọ fún yín pátá nípa ẹ̀sìn Islam òdodo ni ògò sí rọ́ńbẹ̀ nǹkan tẹ́ ẹ ní láti ṣe ni pé gbogbo nǹkan tá a bá ti sọ ẹ̀yin fún ara yín ẹ lọ ṣèwádìí fún ara yín ẹ rí wípé bá a ṣe sọ bẹ́ẹ̀ náà lẹ ṣe máa bá Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè Olúwa ilé Kaaba ni ẹ rí pé nígbà táwọn mùsùlùmí tí wọn ò rí nǹkan sọ nǹkan tó lè máa sọ náà ni pé kán máa ro kúrò wá ms bàbá ó máa kú Àkànbí ó máa kú ni tàbá tí àdá fún lówó Èkó oríṣiríṣi wọn á máa ro kúrò wá wọn á máa àwọn kan tẹ̀ sọ pé tá a bá kú Allah ló pa wá kò sẹ́ni tí ò ní kú tẹ́nibọ́dì bá kú tí anything bá ṣe anybody kò kí ń ṣe Allah ló ṣe ẹyẹ parọ́ Allah ò lè ṣe nǹkan kan àti wípé 20 ọdún lẹ́nì gbọ́in lókè òkè gbọ́in ní rí láburú àwa ti mọ̀ pé Allah ò lè ṣe nǹkan kan ẹ̀yin náà ni ẹ máa ń jà fún Allah tá Allah yín bá lágbára
ẹ má ro kúrò wá ifá aláàlẹ̀ kí lóyè tá àlá ò lè jà. Gbogbo èròǹgbà yín lórí wa kò ní wá sí ìmúṣẹ ní agbára Ọlọ́run Olódùmarè. Tẹ́ ẹ bá wá gbìyànjú tẹ́ ẹ gbégbèsè aburú lórí mi, lórí àwọn mọ̀lẹ́bí mi, lórí olówó Èkó, lórí Àkànbí Ọlọ́ba, lórí àwọn mọ̀lẹ́bí wọn, ọwọ́ tí ọ̀gẹ̀dẹ̀ yín bá gbé ara ẹ̀ náà ló máa fi lù. Gbogbo nǹkan tẹ́ ẹ bá ṣe pátápátá ó máa dà lé yín lórí. Ẹ forí yín gbé, ẹ forí àwọn ọmọ yín gbé. Torí wípé nǹkan tá à ń sọ, nǹkan tó yẹ kẹ́ ẹ ṣe ni wípé nǹkan tá à ń sọ yìí o kò rí bẹ́ẹ̀ o, irọ́ ni o. Ẹ wá mú fídíò wa, ẹ wá sọ pé nǹkan yẹn o bẹ́ẹ̀ kọ́ ló ṣe rí o, báyìí ló ṣe rí o. Torí pé ẹ mọ̀ pé òdodo là ń sọ, ẹ wá ń kó wa lẹ́rú fúnra Lárúbáwá, ẹ wá ń ba ayé wa jẹ́. Báyìí ẹ̀yàn mojú àwọn Fúlàní ti pọ̀ láàrin wa, wọ́n ti bí ọmọ sáàrin wa. A ní láti lo gbogbo agbára wa láti gba agbára kúrò lọ́wọ́ àwọn Fúlàní nílẹ̀ Yorùbá. Bí bẹ́ẹ̀ kọ́, ewu ń bẹ lóko ló ń gẹ́ fúnra ẹ̀. Ewu ni. Ẹ̀sìn Islam wọ́n fi ń jagun gbalẹ̀ ni, political movement ni wọ́n fẹ́ fi gbalẹ̀ ni. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè, kò sí iná kankan bí kankan, kò sálùjọ náà kankan bí kankan, ayé kankan ò parẹ́, irọ́ lásán ni gbogbo ẹ̀. Ògún tó ń ṣe ń lé yín yẹn ó lágbára jà Allah lọ, Ṣàngó tó ń ṣe ń lé yín yẹn ó lágbára jà Allah lọ. Padà sílé yín, nǹkan tó bá ń ṣe ń lé yín kó lọ máa ṣe. Ọmọ Yorùbá ni wá, a ò kì í ṣe ọmọ Lárúbáwá. Oníkálukú ló ní sí ẹ̀. Kò dẹ̀ séyàn kankan tó pe Ògún lọ́lọ́run, kò séyàn kankan tó pe Ṣàngó lọ́lọ́run. Ọ̀tọ̀ ni Ògún Ṣàngó, òrìṣà ni wọ́n, ọ̀tọ̀ ni Ọlọ́run Olódùmarè. Ṣé wá rí Allah àti Ògún Ṣàngó? Ògún Ṣàngó àwọn deities lọ́dọ̀ ti wá gan, wọ́n tún wá lágbára ju Allah lọ. Allah ère lásán ni, kò lè ṣe nǹkan kan. Olúwa ilé Kàbá ni, kò dá nǹkan kan. Gbogbo nǹkan tó kọ sínú Quran pé òun ló dáyé ló dọ́run, ẹ̀yin èèyàn mi, irọ́ lásán ni. Wọ́n kọ́ láti wá fi kó wa lẹ́rú ni. Ọlọ́run Olódùmarè ò níwèé kankan. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Ṣàngó lójúbọ, Allah lójúbọ. Èdè Yorùbá la lè fi bọ Ògún Ṣàngó, èdè Lárúbáwá la lè fi bọ Allah. A máa ń bẹ ajá fógún, wọ́n máa ń pa àgbò fún Allah. Allah ó lẹ́sìn, Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. Allah ó nílé, Ọlọ́run Olódùmarè ò nílé, ibi gbogbo ló wà. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Olúwa ilé Kàbá ni. Mo sọ yìí, mo dúró, ó dìgbà.